ọwọ́ yín ló akọ bisimilah. bàbá ọ̀rọ̀ iṣu bíìsà ẹ̀kú kídìmọ̀ àwọn àgbàlagbà ọlọ́run jẹ́ ẹ̀mọ́ gbádùn ara yín lọ gbére àfàgbà mọ́fọ́lùwàṣọ́ láti mọ́sálásí gogoro kò ní ìbàjẹ́ láti Yusuf dr Kameludin àwa ń wẹnu yín èèyàn ní sọ̀rọ̀ báyìí ọlọ́run bọ̀ alábàárìkà yín o bisimilah. wọ́n ní máìkì kejì dà. Al-Qasimi Sheikh Mahmud Al-Qasim ọ̀ṣọ́ asibunallah wọ́n ní owó ìjòkólẹ̀ bàbá wa Alhaji Agba 50,000 naira wọ́n làwọn kí bàbá wa Alhaji Agba 50,000 naira. bàbá wa Khalifa Akewukewe pẹ̀lú tẹríba Fadilatu Sheikh Muhammad Saleh Ibrahim Mahmud Akewukewe wọ́n ní àwọn kí bàbá wa Alhaji Agba pẹ̀lú owó 50,000 naira Al-Qasimi ọ̀ṣọ́ asimilallah 50,000 naira alikọ bàbá Sòyẹmí wọ́n ní kí n béèrè ilé kéwú kọ́ ṣé kó máa wà bó ṣe wà Al-Qasimi ọ̀ṣọ́ asimilallah bí tí ṣe nu ó tún ti ní 200,000 kó máa lọ sílé kéwú ní jayé sẹ́yìn ọlá àwọn tó bí ní jayé sẹ́yìn alibarika nu ó tó pín ó tó rà àwọn tó gbà lóye mákàntì náà sọ́dọ̀ wọn múdà sírù èyí máa bẹ bá ti rágò tó dá lọ́wọ́ mi Al-Qasimi ló fún mi òṣèré mi ò sì fún mi lágbo orí eléyìí náà dá eléyìí náà dá òṣèré mi ò lè fi eléyìí lé bàbá Akewukewe 50,000 naira owó Alhaji Agba ẹ máa mú bọ̀ bisimilah. Alhaji wa Sheikh Ibrahim Al-Adaby. Alhaji Agba. Alhaji wa Sheikh Ibrahim Al-Adaby. Wọ́n kí àwọn bàbá wọn Alhaji Agba pẹ̀lú 5,000 naira. Allahu Akbar. Allah arúgbó. àwọn bàbá wa Alhaji Agba wọ́n ní kákàrà sàlátù fún iṣẹ́ Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. wọ́n ní káwí lẹ́ẹ̀kan sí wọ́n ní kó pé mẹ́ta Sallallahu alayhi wa sallam. wọ́n ní a kí gbogbo ẹ̀yin òbí ọmọ àbí gbogbo àwọn tí bá fà wá kún fáyà kún oṣù yẹmí tí wọ́n fìwé pè tí wọ́n dá sí ilé kéwú àtàwọn tá a tẹ̀lé òbí ọmọ wa wọ́n ní àwọn ọmọ náà Ọlọ́run jẹ́ kan ní àlùbáríkà. Àmín. wọ́n ní tí wọ́n ń ṣe fún wọn látàárọ̀ tó fi dọ̀sán yìí náà wọ́n ń ra àlùbáríkà ìgbé ayé fún wọn ni wọ́n lọ́wọ́ kó wá fún wọn ní àlùbáríkà náà kó pọ̀. Àmín. Àmín. wọ́n ní gbogbo àwa tí a wá mówó wá owó náà fẹ́ dàbí pé ṣé owó kágbá kéwú ni àwọn ẹ̀ṣà èèyàn wọ́n ti mówó ńláńlá wá. Masha Allah. wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo ẹ̀yin tẹ̀sí mú wá náà wọ́n ní Ọlọ́run ọba yóò fi púpọ̀ yóò fi rọ́pò fún yín. Àmín. ọlá àjẹkàn ṣoṣo Ọlọ́run wọ́n ní ká wá gba kéwú lókàn báyìí wọ́n ní gbogbo àwọn obìnrin ká borí wa bó ṣe yẹ ká bò ó ká jókòó dáadáa ká farabalẹ̀ nígbà tí alukurani bá ń sọ̀rọ̀ a tún gbọ́dọ̀ máa ṣàròyé má àsìkò yìí ká máa fi tọrọ oríire ká máa fi tọrọ tá a bá fẹ́ wájú Ọlọ́run ni àsìkò bónọ́ọ̀sì ni ká torí Ọlọ́run bàbá Alhaji Agba ní ká jókòó pẹ̀lẹ́ ká sì borí kódà kí kálukú wa máa dàníyàn ká máa ń béèrè tá a bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. béèrè tá a bá fẹ́ níwájú Ọlọ́run wọ́n ní gbogbo àwọn àfáà tán wà nílé kéwú náà
tí àwọn ọmọ náà tí wọ́n fi tó wòlímọ̀ ṣe tí wọ́n rí pé ní wọ́n ti di àfáà pẹ̀lú alukuran wọ́n lọ́ọ́ máa ṣe dáadáa fún gbogbo àwọn àfáà náà. àmín. látòrí bàbá wa kún fàyà kún òṣì òyẹmí wọ́n lé kéwú náà ò ní rẹ̀yìn. àmín. ìlọsíwájú yóò mọ bá ilé kéwú náà. àmín. aláàjẹ kan ṣoṣo rẹ̀. wọ́n ní àdúrà tí àwọn àfáà wa ṣe lẹ́ẹ̀kan pé kódà bó bá rọrùn kọ́lọ́n kó ta gbogbo àdúgbò yìí fún wọn kí wọ́n fi ṣe lé kéwú bàbá wa ní ọlọ́run fà àlùbáríkà sí bẹ́ẹ̀ yóò jẹ́ orí bẹ́ẹ̀ aláàjẹ kan ṣoṣo ọlọ́run wàlàlá haúlà wàlá kùwátà ilà bìlà ilà àlìyé làzìm. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. bàbá wa ń kí àfa bàbá wa Alhaji Agba wọn kí àwọn àfa wa Maikudi. àfa Maikudi. ahlan wa sahlan wa marhaban bikum. àti àfa wa Ajíṣafẹ́. Ajíṣafẹ́. ọlọmọṣàkárà. ahlan wa sahlan wa marhaban bikum. iṣẹ́ tí ẹgbẹ́ lé mi lọ́wọ́ ó dàbí ìgbà tó ṣe pé ó wúwo ìbákọ̀ àmọ́ tí ò ní mú mi kọ́ nǹkan méjì ni àkọ́kọ́ ẹni tó ní ilé kéwú. wọ́n ní àkọ́kọ́ àfáà wa tí ọlọ́run bá gbélé kéwú kalẹ̀ náà fún òun náà ní àfáà wa kún fáyà kún òṣòyẹmí náà wọ́n láwọn kọ́. wọ́n ní àwọn bàbá wa wọ́n ní àwọn bàbá tí àfáà wa tí wọ́n tara wọn jáde bàbá wa Akewukewe Al-Adaby tí àfáà wa òṣòyẹmí tí wọ́n ní tí wọn ò yẹsẹ̀ kúrò ní agbọnrin bàbá náà. wọ́n ní àwọn ni wọ́n dá ilé kéwú lẹ̀ tí àfáà wa òṣòyẹmí wa ń bomi sí i tọ́lọ́n sì ní kó máa gbòòrò. alhamdulillah. lábẹ́ bàbá wa Khalifa bàbá wa Akewukewe. adamallahu hayata. wọ́n ní àfáà wọn wọ́n ní àfáà àti àfáà bàbá dókítọ̀ tí wọ́n ń bá bàbá Alhaji Agba kọ àtàwọn táwọn ń sọ̀rọ̀ yìí ó fi mọ́ bàbá wa àwọn Alhaji wa Sheikh Oníyangí wọ́n ní àfáà kan náà ni wọ́n jọ kọ́ àwọn. wọ́n ní ojú kòkòrò làwọn ṣe lọ́bẹ̀ táwọn fi di ọmọ kéwú. wọ́n ní ọmọdé ò mẹ́ràn. wọ́n ní láti kékeré lọ́lọ́run ti fún àwọn ní òye pé kéèyàn sọ̀rọ̀ fáwọn káwọn wá máa jírí ẹ̀ wò káwọn máa ronú sọ̀rọ̀ náà. wọ́n ní nǹkan kan ni wọ́n sọ ń lé kéwú wọ́n ní èyí wọn fá àwọn. wọ́n làwọn wá ń rò pé báwo ló ṣe ṣeé ṣe kéèyàn ní àwọn ọmọ kéwú kó tún wá ní àwọn abẹ̀mí míì kó kó wọn pamọ́ pé àwọn abẹ̀mí yìí pé ọmọ tó bá ṣe kàtà wọ́n ní àwọn ó fa àwọn ọmọ náà fún àwọn abẹ̀mí yìí wọ́n ní tó gbé àwọn délé alẹ́ mọ́tà nìyí. Allahu akbar. wọ́n ní èrò àwọn ńjọ́ náà lọ́hùn-ún wọ́n ní gbogbo àwọn tí wọ́n kójọ sínú ilé gbogbo wọn làwọn ó pa wọ́n ní ẹ̀sìn bí àwọn ní wọ́n ní oní yàmùyàmù wọ́n lọ́mọ táwọn bá kọ́ ń kéwú tí ò bá mọ̀ ọ́ àbí tí ò máa ké
àwọn ojú sáàrin yàmùyàmù níbi yàrá táwọn tọ́jú kalẹ̀. wọ́n ló ní tó mú àwọn lọlé kéwúlé alómọ́tà nìyí. wọ́n láwọn bàbá wọ́n ní àwọn darí iléèwé làwọn wá sọ fún àwọn bàbá Alhaji Àgbà pé àwọn ń lọlé alómọ́tà kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀. wọ́n láwọn sì sọ fún wọn táwọn àfáà wí fáwọn àwọn bàbá bá rẹ́rìn-ín wọ́n wá ní káwọn lọ pè wọ́n wá wọ́n ní wọ́n mọ kinní kan níwá àwọn wọ́n láfi téèyàn ò bá sọ̀rọ̀ fáwọn májè ó gbọ́ wọ́n ní kò dọ́dọ̀ àwọn ntó o bá sọ tó o bá nílé sọ lójú ọlọ́rọ̀ má sọ fáwọn. wọ́n wá ní ntó wí ṣé o sì lè sọ tí bá ní o pè wá wọ́n á ní ẹjẹ́ ń lọ pè wọ́n wá wọ́n làwọn bá lọ pè bàbá ńlẹ́ alómọ́tà wá wọ́n ní wọ́n wá gbìyànjú láti sọ fáwọn pé àwọn fi ń dẹ́rù bà wọ́n ni wọ́n náà àwọn sọ pé àwọn ò gbà àfi káwọn náà débẹ̀ yàrá ń gan làwọn fẹ́ wọ́n ní yàrá yẹn gan làwọn dùn pé àwọn fẹ́ máa gbé wọ́n láwọn sùn àwọn ò rí nǹkan kan wọ́n nígbà tílẹ̀ mọ́ láàárọ̀ ọjọ́ kejì wọ́n ní sísì náà máa ń fáwọn lówó oúnjẹ wọ́n ní àwọn àfa àwọn fáwọn ń sílè kan pé ibi ìyá dùn nìyí láti máa gbé wọ́n ní táwọn fi délé alómọ́tà nìyí wọ́n léléyìí wọ́n nítorí àwọn àfa wa wọ́n ní àwọn ó gba kéwú fún wọn kejì àwọn bàbá Alhaji Àgbà wọ́n ní ó wu Ọlọ́run lótò bó ti ṣe tó wọ́n ní ta làwọn wọ́n ní gbogbo àwọn táwọn jáde látara bàbá Alhaji Àgbà wọ́n ní kó àwọn jìnnà wọ́n láwọn tí wọ́n ṣíwájú àwọn pọ̀ wọ́n ní àmọ́ ń gbà tọ́lọ́ ń kọ́ pé àwọn làwọn ò rólé bàbá kú wọ́n nítorí àwọn bàbá káwọn ọmọ yìí fi lè ní àlùbáríkà àmín. wọ́n ní kọ́lọ́ ń kó wọlá wàhálà táwọn bàbá méjèèjì yìí ṣe àwọn bàbá wa Akewukewe àwọn Alhaji wa Mahmud Akewukewe àti bàbá tó bí dókítà wa olóko Alhaji Àgbà àwọn Alhaji wa Abdul Jabbar wọ́n ní téèyàn ò bá jìyà kò ní jayé wọ́n níbi wáàsí tí olóko bàbá Alhaji Àgbà wa ṣe Ansarul Islam níjẹta wọ́n ní wọ́n sọ̀rọ̀ kan tó mú omi jáde lójú ìmà wọ́n ní wọ́n gbéra láti ìlú tẹ́nìkan kan ò tiẹ̀ fọkàn sí ẹ wá torí ẹ̀ wálé kéwú àtijẹ́ àtimú ẹ tún wá ń tọrọ bára kẹ́ lè nímà kẹfì lè nímà wọ́n ní ẹ̀san rẹ̀ náà ni bàbá wa olóko Alhaji Àgbà yìí wọ́n ní ilé yìí náà tó ní téèyàn torí ẹ̀ gba kéwú wọ́n láà fi ọlọ́run àfi bẹ ọlọ́run wọ́n ní àwọn ọmọ oníwòlímà yìí náà ọ̀yẹ̀ ẹ tẹ́wọ́ wọ́n lọ mọ́ṣá kára àlùbáríkà fún wọn wọ́n ní ọlọ́run jẹ́ ká yàn ẹ ṣe àmì fún wọn ọlọ́run jẹ́ ká yanjú àmín. ká yè ká níyè inú Àmín. ká ju àwọn òbí wọn lọ ká tọ́jú àwọn òbí wọn ká gbẹ̀yìn wọn ọlá alukurani náà wọ́n láwọn náà ó dé àfa láyé àwọn náà ó sì dé àfa tí ó máa kọ tí gbogbo ayé ó sì máa gbọ́ wọn lálìkìyámà náà ó máa gbọ́ àmín. ọlá àwọn ẹni ọlọ́run wọ́n nídìí méjèèjì yìí yóò mú àwọn gba kéwú tí ì bá ṣe bẹ́ẹ̀
wọ́n láwọn ò bá ní ká yan ìmáàmù kan kó wá gba kéwú àmọ́ ìdí méjèèjì yóò ṣe pàtàkì wọ́n ní kẹ́ ẹ dákun ẹ̀yin àgbàlagbà kẹ́ fẹ́ ríjà wọn. Oya ẹ sí wàhálà yín ẹ̀yin ọmọ kéwú. Oya ẹ sí. wọ́n ní gbogbo ẹni tó bá kàn wọ́n ní ẹ fẹ́ ríjà wọn. Oya. àwọn bàbá wa Khalifa bàbá wa Akewukewe wọ́n ní àwọn bàbá náà ni wọ́n ní nǹkan wọn. Insha Allah. Akramakumullah. قرأت القرآن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. wọ́n ní tá a bá ń ké alukur'ani lọ́wọ́ bàbá wa Alhaji Agba wọ́n ní kur'ani náà ló sọ bẹ́ẹ̀ wọ́n ní ká dákẹ́ jẹ́ ká farabalẹ̀ wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́hun ní ká dákẹ́ jẹ́ ká farabalẹ̀ gbogbo ẹni tó bá farabalẹ̀ wọ́n lọ́mọ tiẹ̀ ní ògbọ́rọ̀ sí lẹ́nu ká sì dákẹ́ jẹ́ má bẹ́ẹ̀ ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ sọ̀rọ̀ wọ́n ní wọ́n tó bá ń jẹun wọ́n ní kò ní sùúrù díẹ̀ fún oúnjẹ náà wọ́n ní tá a bá ké tán wọ́n ní gbogbo ohun tó bá fẹ́ jẹ wọ́n ní kò máa jẹ wọ́n ní àmọ́ ká farabalẹ̀ fọ́rọ̀ Ọlọ́hun wọ́n nígbà tá a bá ń ké máa ṣàdúrà fáwọn ọmọ tiẹ̀ náà Ọlọ́run kó jẹ́ kán yanjú kán lálùbáríkà àwọn ọmọ oníwòlímà wọ́n ní ẹ̀yin àfáà lọ́la tẹ́ bẹ̀rẹ̀ sí jẹ́ àfáà látẹ̀ní lọ wọ́n ní kíkálukú kó máa wo wàhálà rẹ̀ ẹ máa wò ó. wọ́n ní kálukú máa wò ó kẹ́ẹ̀dẹ́ tí kẹ́yìn náà máa gbọ́ ẹ máa wò ó. wọ́n ní ọ̀nà tí wọ́n máa gbà ké alukuran ọ̀nà tó pọ̀ ni. wọ́n ní nínú gbogbo ohun èyí táwọn bá lò kẹ́ gbọ́ tó bá dìgbà tẹ́ fẹ́ dá padà wọ́n ní ìtàn bá fi kọ́ yín àbí tó bá rọ̀ yín lọ́rùn kẹ́ fi dá padà. wọ́n ní kẹ́nu yín sì papọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم
وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون kò pa dandan. wọ́n ní kò pa dandan fún ẹ̀yin àfa oníwòlímà kó ṣe pé báwọn ti ṣe ké lẹ́ẹ̀kẹ́ wọ́n ní bó bá wù yín ẹ lóhùn ti lárúbáwá bó wù yín ẹ lóhùn ti lọ́rin bó wù yín wọ́n ní ẹ lóhùn àwọn àfáà tí wọ́n kọ́ yín ètò bá rọ̀ yín lọ́rùn wọ́n ní bẹ́ẹ̀ bá ti ń ké ọlọ́wọ́ mọ́ fàlùbáríkà sí i. ọlọ́run járí bàbá wa Alhaji Agba pẹ́. A'udhu billahi. ẹ̀dùn. bàbá wa Alhaji Agba. bàbá wa Alhaji Agba. adamallahu hayatahu wa hafizahu wa nasarahu. وأمد الله في عمره بدوام العافية ببركة النبي صلى الله عليه وسلم أتجعل البركة بابا pẹ̀lú píkẹ́pẹ́rú sí àwọn ọmọ oní wàlímà lẹ́nu mọ́dàmù náà wà ń bẹ̀ o mọ́dàmù náà fẹ́ gbà kéwòn ní ọ̀karin láyé tó bá rí bẹ́ẹ̀ gbogbo wa káwá farabalẹ̀ lásìkò gbà tí àwọn ọmọ yìí tí wọ́n kà á padà fún àwọn àgbàlagbà ọlọ́run dákun jẹ́ wọ́n rí ké o tún lè ṣe àmì ọlọ́run jẹ́ wọ́n rí ké o ọlọ́run kó ṣe rọrùn fún wa afa àmúdà gbà mọ transfer bá a ṣe máa ń ṣe. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون
أولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك èyí tá a máa wí lọrin ulaika ala huda min rabbihim wa ulaika humul muflihun. gbogbo yẹn dìde báwọn lẹ́kàn náà ẹ wá kọjú sọ́dọ̀ àwọn òbí yín gbogbo yín ẹ máa bọ̀ báyìí. La ilaha illallah. ẹ máa tẹ̀lé mi bọ̀ báyìí. Allah. ìyá wa Muallimatu Arówólò. Adamallahu hayataha. alibarika tẹ́yẹ́yẹ́ lójoko yìí. ìyá wa Muallimatu Arówólò. law kanat nisa'u kamithlu hadhi. Lafuddilati nisa'u ala rijali. alibarika baba Alhaji Agba ló. alibarika baba wa Alhaji Agba ló. Ọlọ́run dákun járe yìí pẹ́. báríkà rẹ̀ ooo. Báríkà rẹ̀. ó yà wá lẹ́nu ẹ̀yin òbí àwọn ọmọ ẹ̀dákẹ́ bá skátà díẹ̀. àwọn máa béèrè pé ṣé ká gba kéwú béèrè lọ́wọ́ yín. ẹ̀yin fọ́tò ẹ̀kọ́ mẹ́. wọ́n tún wá rí ike tán òwú yín lérí kẹ́ ẹ̀ dìde kẹ́ ẹ̀ wá ná wọn lówó. ó jọ wá lójú púpọ̀ ń bí. bóòlù wá rí bí báyẹn. Báríkà rẹ̀ ooo. Báríkà rẹ̀. kò sílẹ̀ títí di sílẹ̀ ẹni tó yẹ wọ sí. bàbá Khalifa Akewukewe. Òkè ìtàn oṣù àlè mọ́. Báríkà rẹ̀. Ìtàn oṣù àlè mọ́. Báríkà rẹ̀. Òkè ìtàn oṣù àlè mọ́. Báríkà rẹ̀. Òkè ìtàn oṣù àlè mọ́. Kéwù tán oṣù àlè mọ́. Báríkà rẹ̀ kéwù tán oṣù àlè mọ́. Báríkà rẹ̀. olóyún kò bí o. Olóyún kò bí. olóyún kò bí o. Olóyún kò bí. Kéwù tán oṣù àlè mọ́. Olóyún kò bí. Kéwù tán oṣù àlè mọ́. Kéwù kò bí. Ibrahim Fulani. Báríkà rẹ̀ ooo. Báríkà rẹ̀. wọ́n sọpọ́tì wọn bí. Kéwù tán oṣù àlè mọ́. Adi Lukumanu Adi Sẹfẹ́. Kéwù tán oṣù àlè mọ́. Adi Sẹfẹ́ ti wá. Kéwù tán oṣù àlè mọ́. Báríkà rẹ̀ kéwù tán oṣù àlè mọ́. Báríkà rẹ̀ kéwù tán oṣù àlè mọ́. Bàbá lọ́dù. Oṣù àlè mọ́. Báyìí. Ta ló lè gbé? 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 Ẹ̀yin tí mo máa bọ̀ sílẹ̀. Ta ló lè gbé? Ẹ̀yin tí mo máa bọ̀ sílẹ̀. Ta ló lè gbé? Ó ti fìlà tí mo máa bọ̀ sílẹ̀. Ta ló lè gbé? Bọ́lá ti rí mi tó pè mí léyìn kí n máa ní òsínú ẹ̀. Bọ́lá ti ní àsí wọn náà sínú. Sóhun ló lè gbé, sóhun ló lè gbé. À ń sásá bẹ́ẹ̀ káàkiri àti kú ọba hùn. Sóhun ló lè gbé, sóhun ló lè gbé. Sóhun ló lè gbé. Ẹ̀yin tí mo máa bọ̀ sílẹ̀. Sóhun ló lè gbé. Ẹ̀yin tí mo máa bọ̀ sílẹ̀. Sóhun ló lè gbé. Báríkà rẹ̀, báríkà rẹ̀ o. ẹ máa wo fóònù yín o ẹ máa wo fóònù yín o.